Ajé, ajé, ajé o, ilé mi ṣe bùgbé o. Ajé, 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 ajé o, ilé mi ṣe bùgbé o. Ajé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní gbèrí òkun, mo sì kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní gbèrí ọ̀sà. Gbogbo ẹni tí kìí ṣe Yorùbá ṣùgbọ́n tọ́lọ́run fún láǹfààní tó gbọ́ èdè Yorùbá, gbogbo wa mo kí wọn lólódì kan o. Ìyálájé, bàbálọ́jà, gbogbo yín mo kí. Bọ̀dá akọ̀wé, àǹtí ìdílẹ̀kẹ̀, gbogbo yín mo kí. Baálé eléyìí, ẹsẹ̀ nu kẹ́mú. Ìyálé eléyìí, yé dalérú mọ́. Dẹ́rẹ́bà, àwàyè lẹ́wà o, àgbẹ̀ aboko tẹ́tẹ́rẹ́rẹ́. Àròkọ́lé, àróralẹ̀, àrógbéhun rere ṣe, òun lẹ́rù o. Ẹ ní ràró sàárẹ̀, ẹ ní ràró jóná, ẹ ní ràró relé ẹjọ́ o. Ha! Orúkọ mi ni Lúkúmọ̀nù ọmọ Àyándàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ilé ayé, ilé ayé, ilé ayé. Ọlọ́run má jẹ́ agbáyé wòran ẹgbẹ́ wa. Ibi ẹgbẹ́ ẹni bá ti náwó, Ọlọ́run má jẹ́ abá wọn nájú mbẹ́. Ibi ẹgbẹ́ wọn bá ti ń bù já máa bá wọn bù. Ibi ẹgbẹ́ wa bá ti ń jẹun rere já máa bá wọn jẹun rere. Ibi ẹgbẹ́ wa bá ti ń wọṣọ rere já máa bá wọn bá sọ rere lògbà. Ẹ wò mí. Àwọn àgbàlagbà ní àyànmọ́ ni kádàrá ohun gbogbo lọ́wọ́ orí. Ẹ gbọ́ ohun gbogbo lọ́wọ́ orí. Ohun tí mo fẹ́ fún wa yìí, èyí jẹ́ ohun táwọn àgbàlagbà máa fi ṣe gbẹdẹmukẹ. Àwọn àgbà àtijọ́ wọn kì í sáré owó. Orúkọ ni wọ́n máa ń dáàbò bò. Eré orúkọ ni wọ́n máa ń sá. Àwọn àgbà àtijọ́ wọ́n dáàbò bò ikọ̀ wọn púpọ̀. Torí ẹ̀ tẹ́ bá gbọ́ orúkọ fámílì mi ńlá, ọmọ ọgbọ́n ọmọ Balógun, ọmọ Ádámọ̀ fámílì, ọmọ kìnnìkan fámílì. Fámílì yẹn ò bàjẹ́ lẹ́kọ̀ọ́ wọn fi ń dùn látàná títí dòní. Ekọ̀ tí fámílì rẹ̀ ọ̀bá da ayé òní lè pè é níta o. Àwọn àgbà àtijọ́ orúkọ ìdílé wọn wọ́n dáàbò bò púpọ̀. Wọ́n bọ̀wọ̀ orúkọ jòwó lọ. Ọba ní lágbájá ọmọ táǹbàbà tiẹ̀ ọmọ Àyándàrí ni. Ọkùnrin gbẹ́ngbẹ́ng ló kẹ́sì wọn. Wọ́n wá aróyìn rẹ̀ ju bí wọ́tọ̀ ọjọ́mọ rẹ̀ gan ṣe mọ́ ọ lọ. Bẹ́ẹ̀ ni, èkó ni. Ṣùgbọ́n àwọn àgbàlagbà máa ní má jíyà gbé. Torí pé àwọn máa ń sáré ànálẹ̀ nítorí ọ̀la. Wọ́n sáré kalẹ̀ látàná títí dòní. Torí pé ọ̀la wọ́n mọ̀ pé àwọn kọ́ làwọn ní. Dúkìá táwọn kó kalẹ̀ tí í ṣe èso wọn, òun ló ní ọ̀la. Òun làwọn ọmọ ìyọ́wà jogún bá wọn ọmọ bàbá wọn ni. Ìyẹn dáadáa ní alówó lódùn bàbá wọn. Àwọn ọmọ yìí wọ́n jogún ọrọ̀ látara bàbá wọn. Kí láwọn àwọn àgbàlagbà wá fi ń lùgbà tí nǹkan ṣe gbẹdẹmukẹ? Tí gbogbo nǹkan máa lọ ní mẹ̀sọmẹ̀sọ. Àwọn bàbá wa àtijọ́ èyí tó bá jí àgbẹ̀ yóò fèsì àgbẹ̀ rẹ̀ kò pé ọmọ ṣiṣẹ́ mi. Èyí tó bá jí alágbẹ̀dẹ bí tí ń ṣàgbẹ̀dẹ rẹ̀ kò pé ọmọ ṣiṣẹ́ mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa kódà èyí ọjẹ́ babaláwo. Àwọn míì máa ní ọgbà tí wọ́n máa soko ọgbà. Tó ìpé bá àlejò bá dé ni wọ́n pé bàbá àlejò ń béèrè yín. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n lóde òní kò rí bẹ́ẹ̀ mọ́.
owó wọ́n bá jẹ́ lómi lójú orúkọ ibi owó ní ọmọ apariwo owó àṣìṣe tọkádà rẹ ni lẹ́yìn ni. àṣìjẹ tí mo fẹ́ fún wa yìí mo kọ́ ọkọ rẹ̀ pé àṣìjẹ blessing sátẹ̀jẹ̀ kan bẹ tí ń jásìjẹ blessing bí wọ́n ṣe kọ́ wa ní pé àníkún lásọ ti pèrè gún o pé bẹ́ẹ̀ bá ń jẹ àṣìjẹ yìí ìgbà aléèyàn máa lékún tí a bá ń jẹ àṣìjẹ yìí àwo eléèyàn yóò máa lékún kò ní fàya kò ségun òkú mẹ ọwọ́ òkú kan sí mẹ ẹ̀jẹ̀ òkú kan sí mẹ ewé lásán dúkìá Ọlọ́run tó wà ní pápá bẹ́ẹ̀ ni pé nǹkan yóò máa dùn yóò máa dán fún yàn àṣìjẹ ìbùkún ni ìmá jẹ́ kéèyàn bá rí ìbùkún gbà bí tó fojú sí ẹlòmíín bẹ́ẹ̀ láwùjọ àwọn tó rí ṣe wọn ò káàkú kódà àwọn ò rí náà rí bẹ́ẹ̀ ni ẹlòmíín sì ń ṣiṣẹ́ títí ń ṣiṣẹ́ báyìí bí aláìṣe náà ni iṣẹ́ tí ń ṣe ní tó ń gba èrè lọ́wọ́ rẹ̀ ẹni tí ń ṣiṣẹ́ gan òrérè jẹ ó dàbí ẹni tó gbé ọkọ̀ lóko ó ṣiṣẹ́ láàrin ọ̀sẹ̀ kan gbà tí mọ́tò tí ó bàjẹ́ kódà owó sí oṣù kan tí ò tí ì ṣe ó tún lọ ya ọ̀sùn tí mọ́tò sí tí wàá lè rè agbowó ká kí ni kókó wàhálà tó ṣe ọlọ́mọdé ṣe wàhálà láṣẹ dànù tí ẹ bá ń jẹ àṣejẹ yìí ń polówó fún ọ ìfisẹ́ ìkálẹ̀ kó torí ìkẹ́ wá bá mi ẹ máa ṣe é ni kí nǹkan máa ṣe gbẹdẹmukẹ ẹ ṣàdúrà àwọn èyí tá a ti fi rẹ gbogbo àwọn tó lò tí wọ́n pè wá àbáwọn tó wá bá mi àwọn gan ròyìn agbára Ọlọ́run ìwọ tó o sì lè ṣe ìwọ náà máa ṣe sàárà lára rẹ̀ bóòlù ó ti máa ṣe máa pín fáwọn èèyàn ẹni wọ́n bá pín fún wọn ṣàdúrà fún ọ. bẹ́ẹ̀ ṣe bọ́ dáhùn tó bá yín lára mu bẹ́ẹ̀ bá mọ̀ wá ní nǹkan àgbà àìsàn Ọlọ́run onígbìyànjú ni wá ẹlòmíín bẹ gbogbo ara rẹ̀ kòròǹfó ni kò sí kankan bẹ́ẹ̀ wọ́n lo iṣẹ́ ọlọ́gọ́rùn-ún àkùkọ àṣìṣe fún bẹ́ẹ̀ ni gbìyànjú kó ṣe iṣẹ́ yìí àwọn ewé tó máa fẹ́ kàkàlẹ̀ yìí kò mú rárá o kò mú gègé kọ tẹ́tí rẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ kò máa gbọ́ ọyẹ wá kankan fìdílé tàbí ẹ̀fìdílé nǹkan ẹ mú etí ìtọ̀tún ẹ yá mi ẹ̀fìtòsí ilẹ̀ kẹwàá sẹ̀nu kẹ́mú ẹ wàá fi ẹnu mẹ́nu ẹ fètè mọ́ ètè ẹ̀kọ́ títí bí ẹ̀já jọ jẹun ayọ̀ yìí orúkọ ewé dàgbọ́ yìí wọ́n pè ní ewé ògò kí ni mo pè é ewé ògò ẹ pè é dára kí n gbọ́ ewé ògò olórúkọ míì ẹni tí wọn bá mọ̀ tí wọn bá jẹni tó tún wà ń pa ìlànà ewé ó tún lè kọ tí tún jẹ́ tẹ bá ní ẹ̀wùjí òun kan náà ní jẹ́ ẹ̀wùjí ògòdè ẹlẹ́wùjí ẹyọkan ni mo pè ìgbanikọ́jẹ́ mi ewé táwọn yìí àṣírí tí ń bẹ lára rẹ̀ kò ṣeé kó o ewé ẹ̀wùjí yìí o ṣùgbọ́n orúkọ rẹ̀ tó gbajúmọ̀ jù ní ewé ògòdè ẹlẹ́wùjí ẹyọkan ni mo pè ìgbanikọ́jẹ́ mi Ọlọ́run àwa lè máa rò pé orí ẹyọkan la tọrọ fẹgbẹgbẹ̀rún rọ́pò fún wa ire o ẹ máa bá mi bọ̀. Ẹ kú kalẹ̀ ẹ lọ bá mi wá ewé ògò yìí ewé ògò ẹ bá mi wá tútù rẹ̀ lọ́dáàjù ẹ má wá gbígbẹ rẹ̀
torí àná máa ń sọ fún wa pé àwọn ọjà tí máa ń júwèé yìí ṣe rí gbogbo ewé kọ́lẹ̀ lè rí nínú igbó tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín o ẹ má tara ń jẹ o ọ lè jókòó ka àdúgbò yìí kọ sọ pé ìwọ rinú pápá káàkiri ewé ògùn lọ ń wá káàkiri tí ọba jẹ́ kó bá lọ ọ̀dọ̀ àwọn tó ń jáwé tí wọ́n ń wagò tí wọ́n ti gbìn sí ẹ̀yìnkùlé ilé wọn tí wọ́n sọ pé lágbájá òun ni kìí sàwọn ewé tọkàn lè máa rí inú pápá káàkiri o ewé ògò tútù rẹ̀ lọ́dà torí ẹni bí máa ń darí wa pé ṣe pé báyà mo ní kọ́sítọ́mà kan tó wà pámánẹ́ǹtì ní gbogbo àwọn ibi tí àwọn ibi tẹ́ ẹ̀ ti máa rí àwọn ohun tẹ́ ẹ̀ ń bá ń wá kiri òun lèmi ń darí yín sí yẹn. ṣàǹgbọ́n yé bọ́ọ̀lù ọjà ìtòkú ẹ máa tájẹ́ẹ̀tì ìjọ ọjà ẹ rí tútù mìnìmìnì gbogbo àwọn ewé tá a máa dárúkọ yìí tútù àtẹgbò ẹ máa rí ewé ògbò tútù ẹ̀wà òkú dandan kọjá tó jọ ò kọsàjẹ tútù ewé sáwéré pèpè ẹtọjú ẹ ìtún ìlẹ̀kẹ̀ ni o ní jẹbẹ o ìlẹ̀kẹ̀ ìtún ìlẹ̀kẹ̀ ìfà ẹjẹ ọ̀pọ̀ díẹ̀ ẹ kò sójú ọlọ ìkó òdídẹrẹ́ kan ìkó òdí òdídẹrẹ́ kan lọ́dọ̀ wa lọ́hùn nílùú tí wàá máa pè ní ìkóòdẹ ẹyọ kan ti tó mo ju ojú ọlọ ó ti mo ju ojú ọlọ wá owó tó tuntun dáadáa fi sẹ́gbẹ̀ẹ́ kan báyìí ọwọ́ àwọn ewé abìfà gbúrú ewé wo ní gé ewé abìfà gbúrú tètè pọ́nlá ọjà níwọ̀nba okòṣe ewé kan bí a ń pè ní ewé ìtanápajé òun náà ni wọ́n ń pè ní ewé ìtanápoṣó kìí ṣe ewé tó mú rárá ìtàná rẹ̀ ẹ̀ẹ́jà tòun ti tàná rẹ̀ kò níye ẹ̀kọ́ ṣe ìtàná rẹ̀ yẹn gbọ́dọ̀ wà mẹ́ ẹ ti kọ́ sí ewé olùsìkírímìnì àwọn ẹlòmíràn pè ní sìkírímìdì ṣùgbọ́n lọ́dọ̀ wa nílùú Ìṣẹ̀yìn àwa máa pè ní ewé sìkírímìnì ìwọ̀nba náà ni ẹ̀kọ́ sí ó yẹ màá wá lọ gbogbo ó ṣe lọ́múlọ́mú ọwọ́ alọ́ wa tàǹdìrì tó kajé dáadáa bíi mẹ́ta kókó fáwọn ọmọ wọn náà lè há o ó ní wọ́n máa há èpo ara rẹ̀ kí wọ́n máa há wọ́n há tí ó funfun gbá kíka tí wọ́n há gbogbo èpo ara rẹ̀ yẹn ẹ wá kó papọ̀ sójú ọlọ ẹ lọ pọ̀ ṣé wọ́n ti lọ wọ́n è lọ tán ẹ wá tọ́jú àtàjọsí ẹ lòun náà ọyẹ dùnú sàásùn o ti wá nù sàásùn ọwọ́ àgbìyànjú ọtọ́jú omi òkun níwọ̀nba omi ọ̀sà níwọ̀nba ọya kẹfìdámi rẹ̀ ẹ wàá sè pẹ̀lú ẹran màálùú o lè gé sí mẹ́rìndínlógún o lè gé sí méjìdínlógún ṣàtiwá ẹran màálùú òun là á fi ṣe ṣùgbọ́n fi ń da téèyàn bá wá ẹ̀dọ̀ màálùú téèyàn bá fi ṣe tàbí onígbà ojúlé wọ́n tó pè lónígbà awẹ́ ìyẹn ṣàkì ní o onígbà awẹ́ ńbẹ́ńbẹ́ o téèyàn bá ti pè bẹ́ẹ̀ fáwọn tó ń tẹran wọ́n ti mọ̀ ọ́ gèsì tó bá wù ọ́ ọyẹ sí pọ̀ òfin kò sí fi yọ̀ sí gbogbo òfin máa gé tó bá wù ọ́ sí ògùn dé kí wọ́n fọ ògùn dé. onílé ògùn gúlútọ̀ àdèmọ̀ ni ó máa bọ̀ lọ́dẹ ní gangan adé onísọ̀bọ̀jọ́ adé olókun àtàgbàdéwé adé olókun àtẹwé dàgbà ògùn gúlútọ̀ ti tẹ̀rù tọmọ fojoojúmọ́ wá àgèdè ìwà jẹ́ńjẹ́ ló ti fẹ́ ó fi ń jókòó sí i. Àjẹdàkùn wá bá mi gbé kó má jẹ kúrò lọ́dọ̀ èyí. Àjẹ
a rí ìlẹ̀kẹ̀ tó àti ìlẹ̀kẹ̀ ẹ̀fà yìí wọ́n máa ń kì í bọ bí koríko kan báyìí ni wọ́n máa ń sin sínú ẹ̀ ìlẹ̀kẹ̀ yẹn nìkan lẹ́ni ìdí o koríko tí wọ́n kì í bọ̀ nínú ẹ̀jù yẹn nù ni torí pé agbọ́dọ̀ ìgbà mi ń bẹ tó ìpẹ́ta bá ṣètò àárín mi ń bẹ ọkàn wa máa fò láti yànnàná rẹ̀ dáadáa fáwọn èèyàn bákan náà ṣe rí owó tọ́wà ń bẹ̀ yẹn ẹ farabalẹ̀ lọ o ẹ lọ tí ó kùnà gbáà ẹ wà dà sí tẹ́ sí gbogbo ẹ̀ pọ̀ tó bá jiná ẹ ṣàdúrà sí. Ògòdè Ẹlẹ́wùjí ẹyọkan mo pè é gbani kọ́ máa jẹ́ mi kí n ráàánú gbà ojú rere ó wá mi rí ìbùkún kọ́ ṣàdúrà tó wù ọ́ ó ti wù ọ́ ṣàdúrà. Tí a bá ń jẹ àṣejẹ yìí ọ máa ní àwọn kọ́sítọ́mà tuntun ọ máa ní àwọn kíni mo pè é ọ máa ní kọ́sítọ́mà tuntun ìyàtọ̀ yóò máa dé ọrọ̀ ajé rẹ̀ ìwà ń da kéèyàn máa jẹ́ lẹ́ẹ̀mejì lóṣù ìbẹ̀rẹ̀ oṣù àárín oṣù ìbẹ̀rẹ̀ oṣù àárín oṣù tó bá máa fi jẹ́ bẹ́ẹ̀ bí ẹ̀mẹ́ta ó dúpẹ́ fọlọ́hún kò jù bẹ́ẹ̀ lọ orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà èyí pé kó wá ṣe é lọ́dọ̀ mi ò lọ́ọ́ ṣe é ni mo sọ fún ọ yóò sì bá yín lára mu mi ìyọ́ kó mi sì fi lé lórí gbogbo ẹni tó bá lò kò ní gbòdì lára yín sòṣẹ́ ibi tẹ ẹran sí ní ọlọ ẹ sì dúpẹ́ ayọ̀ ẹ láyọ̀ ẹ fi dùnú hàn ẹ sì lógo ògbó yín ò ní wọmí o ìṣẹ̀dá yín yóò sọ̀rọ̀ sókè tó ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ní abẹ́ ẹ fẹ́ bá bàbá ọgbọ́n sọ̀rọ̀ lábẹ́ aṣọ +2348032983298 ṣẹ́rí nọ́mbà tí mo rọra pè yẹn òun ní hotline mi nìyẹn +2348032983298 ẹ mú ọ̀dọ̀ kẹ́ ẹ ṣèfù ẹ̀. Any country tí n bá lọ nọ́mbà yẹn tẹ̀lé mi ẹ lè pè é kọ́ máa wọlé ṣùgbọ́n ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp rẹ̀ yóò ṣiṣẹ́ ẹ̀jẹ̀ fún yín nìkan ṣe kẹ́ mú náà ọ̀dọ̀ +22954651928 +22954651928 ìtọ́jú ara lẹ fẹ́ ṣe lánàá tìwé àtìgbòn ìyàwó ti wọlé ọkọ ti pẹ́ ni wọ́n ṣàfẹ́kù àti fẹ́rakù ẹ̀gbọ́ àti fẹ́rakù tó àbí ọkọ ni ọ̀dá pípé láti lè ṣe ọkọ láya lọ́dọ̀ ìyàwó rẹ̀ dáadáa ẹ̀ka sí wa àbí àrùn fòníkúfọ̀láǹdé ń ṣe ọ́ ni àkànní ṣàdédé ṣiṣẹ́ kan fún ọ à béèrè lọ́wọ́ rẹ̀ torí pé ẹ̀kọ́ ọ̀hún tá a lọ fún ni àkànlè ṣàdédé gbé kíní kan fún ọ pé máa ń rárá àwa lọ fẹ́kọ̀ọ́ rẹ̀ ni bó ṣe jẹ́ nù. Tàbí ẹ fẹ́ ṣèbéèrè lórí ìrìn àjò iṣẹ́ yìí ni àwa ọmọ nǹkan ọlọ́run lọ́ba tọ́mọ onígbìyànjú ni wá bàbá dá ọlọ́run ó dúpẹ́ ṣùgbọ́n sanwó. Nínú àwọn gúrùpù wa yìí gbogbo gúrùpù wa yìí jẹ́ 22 àwọn 21 bẹ̀ ọ̀fẹ́ ni lẹ́ẹ̀wọ̀ bẹ̀ ṣùgbọ́n ẹ̀ráyè àti máa béèrè kankan ọ̀sáyè béèrè kankan fún yín. Ẹ wá rí èyí tó lékè rẹ̀ tí fíjọ jẹ́ 22 22 ibi eléyìí ẹ lè béèrè gbogbo ohun tó bá wù yín báyà àwọn iṣẹ́ kan láti fi ilẹ̀ tẹ́lẹ̀ ní òye yín á ṣàlàyé fún yín. Àbẹ tó fẹ́ béèrè iṣẹ́ mi ìta àti ẹtí ìfilẹ̀ tá a bá mọ̀ á ṣàlàyé fún yín yóò yé yín yékéyéké. Ṣé ti yé wa dáadáa báyìí nísìnyí? Àdára fún wa. Àmọ́ ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò yín ẹ sanwó kọ papọ̀ àìfi yẹn báyà ṣeré rárá. Òkè òkun lẹ́wà wà ní ìgbèrí ọ̀sàlẹ̀ wà ní iṣẹ́ yín parí ẹni àbáyé fi DHL gbé ẹ sanwó mọ́tò tàbí kẹ sanwó tí flight ó fi bá yín gbé dé ibi tí ẹ bá wà yọ yẹ wá kò ní yẹ ẹ lẹ o èèwọ̀ wà nínú àwọn gúrùpù wa yìí o ẹ má sẹ́ndì stíkà o líǹkì yẹn MTN lóhùn fún wọn ní dátà olóhùn fún kìnnìkan sí kìnnìkan tó o bá ti gbé wá àti líǹkì tó gbé wá ẹ bàrà yín ta ni.
ẹ sì má gbé fídíò tí ẹ ọba papọ̀ mọ́ fídíò tó wà nínú gúrùpù wa yìí ẹ má gbé wọbẹ̀ wá èyí tó jẹ́ pà gangan la ṣe àfẹ́ ti bò mí rárá tó bá ti ń gbé wá àtiwá àti fídíò tó jù ìtàlẹ́ bàrà yín ẹ̀yin tẹ́ bá wà ní private group tá à ń pè ní home spiritual solution ẹni fídíò tá a ti ṣe sẹ́yìn ẹ fẹ́ gbọ́ béèrè lórí ẹ ẹ gbé wá sínú gúrùpù yẹn á dà yín lóhùn dára fún wa ire o ire o ìrìkà àìbá àwọn ẹ bá pe nọ́mbà nàìjíríà mi tí ọba ti lọ mí sí lórílẹ̀-èdè nàìjíríà ni o ṣùgbọ́n jẹ́ ẹ bá ti pè é tó ti wọlé kẹ́tì mọ̀ fún mọ̀ wà nàìjíríà ni o ayé wa o kò ní yẹ ẹlẹ́ fún wa o ire o ire o ire kàbìtì nílé gbogbo wa o. Ajé 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 o ilé mi jẹ́ gbogbo o. Ajé 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 olókùn o ilé mi jẹ́ gbogbo o. Ajé 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 olókùn o ilé mi jẹ́ gbogbo o. Ajé ajé olóko ajé olóko asọ̀rọ̀ dayọ̀ ajé ìwọ làjíkẹ́ o ajé ìwọ làjíkẹ́ o ajé tèmi ìwọ làjíkẹ́ o ìwọ làbọ̀mọ́ tí mo yá yé ìwọ làmú sọ́kù ìwọ làmú sẹ́yìn ṣé bí ìwọ la ní rọ́pò aráàlú ọba tí kò náà yànrànyànràn ajé o àgbà òrìṣà jẹ́ kí n ní lọ́wọ́ má jẹ́ kí n ní ẹ̀ lọ́rùn ajé tí yé mi jẹ́ pé o wá má tẹ̀lé mi jẹ́ pé o.